ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko. Why am I too formal? Ọ̀gbẹ́ni Alase ni mí, ìrẹ ńkọ́. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko. Dédò ẹ̀yin ará mi nílé lóko. Tí ẹ bá ti subscribe ẹ jọ̀ọ́ ẹ tètè darapọ̀ mọ́ mi báyìí torí pé nǹkan tó máa ń yọ̀tọ̀ mi, tó máa ń function, tó máa ń sẹ́ngẹ́ mẹ́ngẹ́, òun la máa ń ṣe kíni, la máa ń mú wá nínú ilé ìdáná mi. Alase ni mí once again. Kí ni mo wá mú wá fún yín ní èní? Ṣé mo pé everybody by one bus stop or the other now ní Nigeria, ní part of the world tí mo wà báyìí, that's Lagos State tí mo wà yìí, tẹ́ ẹ bá ṣọ́ra from one bus stop to the other lẹ́ẹ̀ máa ti rí àwọn ẹni tó ń ṣe kínní. Àmọ́ ìgbà mi ẹ máa rà mí ìtọ́jú pé máa wọ pé why did I buy this thing? Why did I buy it? So that ọ̀rọ̀ yìí ò ní máa di why did I want to come and teach you how to make your perfect shawarma. Yes, so shawarma, ìwọ tó bá like tó bá ti lè kọ́ ẹ báyìí, please recreate it, then I know that you are going to fall in love with it. Kí ni àwọn èròjà mi? Shawarma bread lélẹ̀, tẹ́ bá ti dé any local mall, any supermarket, ẹ béèrè pé shawarma lè fẹ́ rà, supermarket ẹ débẹ̀ ẹ máa ra shawarma bread, òun lélẹ̀, comes in like this inside a nylon. Then cabbage wà lélẹ̀, carrot lélẹ̀, ketchup, red pepper wà lélẹ̀, red grounded pepper which is atagungun, òun lélẹ̀, salt, curry, sausage wà lélẹ̀, òróró, white vinegar, that's cooking vinegar, òun lélẹ̀, adùn ọbẹ̀, mayonnaise lélẹ̀. Then àwa ní chicken bíbá, so different kind of shawarma ló wà, of course kò sí fish níbẹ̀, so ẹ lè ṣe meat and chicken together, ẹ lè ṣe just chicken shawarma or beef shawarma. So lẹ́ni o nǹkan tẹ́mi fẹ́ kọ́ yín is chicken shawarma. So however tẹ́ bá rójú chicken mi dáadáa, mo ti parboil rẹ̀, ṣó yẹ yín, mo ti rọra ṣe kí ni, mo ti rọra parboil, kí ni mo dẹ̀ fi season ẹ̀, just little salt, seasoning àti paprika powder àtàwọn bay leaf díẹ̀díẹ̀, curry díẹ̀díẹ̀. Mi jẹ́ kó jiná wọnú jù because I'm still going to fry it, but mo make sure pé mo season it very well, ó dùn. That's one trick to it, so that ẹlòmíì tó bá ń jẹ shawarma máa sọ pé ẹran yóò really dùn, kò sí sauce níbẹ̀. No, it's from the scratch. Do make sure that tó bá yẹ pé beef lẹ fẹ́ lò ní àbí chicken tèmi yàn láàyò, ẹ kọ́kọ́ parboil ẹ̀ very well, kẹ́ sauce ẹ̀, ṣó ti yé yín, that's the trick. So nísìnyí mo ti parboil ẹ̀ báyìí, tẹ́ bá rí tẹ̀lé pé parboiling ni, tẹ̀ pé kò dà kéèyàn máa parọ́ ẹ̀hẹ́n. So now I'm going to shred it because a lè gbé lódìndín báyìí sínú shawarma, hell no. So I'm going to shred it in bits like this. Kó ṣe kí ni, kéré báyìí. Ṣó yé kébù, ṣó yé kébù, ṣó some short kẹtìrì báyìí. So òun nìyẹn. Kẹtìrì báyìí. Please be mindful of your hand. Be mindful of your hand. So ẹ máa ra gé wíní because shawarma yín gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ dùn dáadáa, ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ ṣe dáadáa. So àwọn ẹni tó bá parboil chicken wọ́n máa ń filẹ̀, wọ́n máa marinate, wọ́n máa fi season ẹ̀ ṣe gbogbo ẹ̀, wọ́n máa wá kó sínú fridge or freezer fún like maybe 30 minutes, ọkọ gbé sílẹ̀ more than tó bá ṣe ní luxury time sí. So but still ngbà míì ẹlòmíì tó bá marinate dáadáa, even tẹ́ bá stay longer kò ní wọnú ẹ̀ dáadáa, sauce ò ní wọnú ẹ̀, kẹ́kọ̀ọ́ go ahead by frying it. So èmi máa advise, I have tried that method and this one, so this one is actually working for me. Nínú pé yes ó ń gbé yín lé anything, bóyá meat ni o àbí beef ni o, ẹ mọ̀ pé yes it's actually very very tasty. Like I said, you parboil it. So this one will save you the time of dúró kó marinate kó wọnú ara ya kó ṣe igbá ya kó ṣàwò. And meanwhile, please let me emphasize, I actually let this chicken cook parboiled in its own juice ni o. Ẹ má bomi sí, ẹ jẹ́ kó sun omi ara ẹ̀ jáde fúnra rẹ̀, ṣó ti yé yín. So that way you know that okay, chicken yẹn ó sì retain flavour ẹ̀, ṣó yé yín. Ṣé ti rí bí mo ṣe ń shred ẹ̀ báyẹn? I hope I'm communicating. Ẹ má bá mi ká lọ. Please subscribe and share my video. Please. Thank you.
So now mo ti shred it on. The next thing for me is again light gas. So mo ti light gas mi mo dẹ̀ ti ń dúró ẹ jẹ́ kó heat up there mo máa ń sọ bẹ́ẹ̀ so that a lè pa gbogbo germs in. So now I'm going ahead with my, look at it, my oyiroi little. Show you very very little. So a kò fẹ́ pan fry ẹran wa yẹn ni. So ti yé yín. So meanwhile torí pé mi ti sauce mo dẹ̀ mọ̀ pé ó dùn. So ti yé yín. So tẹ́ bá rí pé bẹ́ ṣe marinade rẹ̀ pé àbí bẹ́ ṣe bọ́ really kò ní taste yẹn bẹ́ ṣe fẹ́ ẹ fi iyọ̀ àti adùn ọbẹ̀ kẹ́ fi pa lára àtàwọn seasoning yín everything tẹ́ bá fẹ́ fi ṣe ẹ fi pa lára. Àwọn míì gan máa ń go as far as rubbing cream àbí yogurt sí lára. But please let's keep it simple. This is chicken shawarma for the beginners so that bó tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe díẹ̀díẹ̀ ẹ rọra mú ní gẹ̀lẹ́ ń jẹ́ báyìí. So ti yé yín before kẹ́ tó skyrocket lọ sí apex level very very well. But I bet you even with this your visitors, your friends and families, they will be like, wow, please can you do more? We create more for us. So nísìnyí òróró yẹn ti gbóná. Ṣara wa nìyẹn. Ẹ má wà tempted láti jẹ gbogbo ẹran tẹ́ shred o. Ẹ jẹ́ kó kárí o. So that is that. Mo ti rọra lò iná ní abẹ́ kó máa rọra ṣe kíni kó máa rọra pan fry lọ. So mo ti rọra lò iná kó máa ṣe kíni kó máa pan fry lọ. Why that one is frying? Tó bá ti ń pan fry tẹ́ bá ti rí pé yes ẹ máa rí pé máa change colour. Tẹ́ bá rí pé bóyá non-stick kọ́lẹ̀ ń lò àná ó ti fẹ́ máa lẹ̀ mọ́lẹ̀ àbí kíní ẹ rọra pop little òróró sí kó rọra máa dín lọ ní gẹ̀lẹ́ńjẹ́ on a very low heat. While that one is pan frying mo sọ fún yín pé a lè máa ṣe nǹkan méjì mẹ́ta pọ̀ nínú kitchen of course. So ẹ jẹ́ ká sáré shred cabbage wa. So báyìí ni ìwọ tó bá like kí cabbage ẹ kó máa gùn dáadáa nínú shawarma ẹ mú báyìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní rẹ̀ báyìí like this. But ní tèmi I like it like this. Ṣó ti yé yín báyìí mo ṣe fẹ́ not pé kó gùn. So bẹ́ ṣe máa cut cabbage yìí náà ó matter. So ẹ jẹ́ kó rí báyìí síbi. So ó máa bẹ́gbẹ́ pé mọ́ ẹran yẹn. Ṣó ń yé yín ó ń yé kébù. Ṣé ti rí báyìí shred the cabbage very very well. Ẹ jẹ́ sáré wo ẹran mi. Ẹ ti rí. Let's shred the cabbage. Quantity shawarma bread wrap tẹ́ fẹ́ ṣe ló máa determine kíní yín o. So ẹ kò má lọ ṣe cabbage púpọ̀ sílẹ̀. So òun lélẹ̀ ọba yìí tí mo fẹ́ lélẹ̀. Let me check on our certificate rẹ̀ tó bá ti ń change colour kó ti ń rán golden mo pé yes ó ti ń sumptuous lọ nìyẹn. So now let me take the carrot. So I'm a shred carrot yẹn náà ni this shape. So ẹ lè ṣe báyìí like this. Kókò bẹ́gbẹ́ pé mọ́ the look. Kókò bẹ́gbẹ́ pé mọ́
cabbage yìí ni ṣó yé yín ẹ dẹ̀ lè ṣe báyìí anyone will you like but eléyìí bear in mind pé ó máa wíníwíní o ṣe ti rí so me I prefer this. So let me stir this one. Ní báyìí, mo rí pé kíní ó ti dín dáadáa. Ẹ kò jẹ́ kí n fún bí some minutes again. I'll be like, jẹ́ kí n fún bí like 45 seconds. Kó dẹ̀ kó pọ̀ tú, you know. Ẹ jẹ́ ká so that a lè fún wa ní that very nice taste tá bá ń jẹ shawarma wa. If you know me so well, ẹ mọ̀ pé mi kì í rush oúnjẹ mi ò rush procedure oúnjẹ mi to have it come out well. Tasty and so yummy so that people will ask for more. So carrot wa ni chetiri báyìí. Meanwhile ẹran wa ti chetiri ó ti ń pè wá. Now you can now pack it. Ẹ jẹ́ paná díẹ̀ báyìí. Can be rest assured that chicken yìí ti wà juicy, yìí ti wà, you know, tasty already. Even without anything. Wow, this is beautiful. Okay now, so nǹkan tá fẹ́ ṣe next nísìnyí ni pé a fẹ́ mix cream shawarma wa. Cherry, the secret to a very sweet and palatable and yummy and tasty shawarma is what? After you have grilled and sauced your chicken or beef, is the cream. Is the cream. So ẹ jẹ́ kí n kọ́ yín bẹ́ ṣe máa mix ẹ̀. First of all, go down low. Firstly, you are going to take your mayonnaise. Ẹ jẹ́ ká wá sábẹ́ níbí. Ẹ kọ́kọ́ gbé mayonnaise yín. Ẹ ṣe báyìí. Ẹ bá lọ sọ́jà, ẹni fẹ́ ra mayonnaise. Ẹlòmíì lo yogurt, ẹlòmíì, but there's no way. It's always good to buy mayonnaise. So, òun rèé tẹ́ bá ti ṣe báyìí. Kẹ́ mú kí ni ketchup yín. Ketchup náà. Ó wà ní local market and, you know, and more around you. And the good aspect of all these things is the bar right, kí mo fẹ́ fi ṣe ẹ fi sílẹ̀. Just make sure that whenever you want to buy, tí n bá fẹ́ ra nǹkan buy sílé, mo máa ń wo the expiry date or best before it. Tó bá long that amount of okay, ó wà nílé so ọjọ́ mi tó bá kọ́ òun yàn jẹ máa kò ní sẹ́ pé mi ò nílé. That's why I tend to have some of these things tó pọ̀ nílé. Ṣé ìgẹ̀ tí bá ti dọ́jà jẹ́ kí n rà pé ó máa come in handy like that. So báyìí cherry a máa ṣe báyìí a máa mix ẹ̀. So tá bá ti ṣe báyìí tán, this is white vinegar, very optional. Ìwọ tó bá nílé you can use lime. Tẹ́ ẹ bá dẹ̀ ní méjèèjì you can do you. Ẹ lè má fi sí but èmi like ẹ because of this taste ó máa ń fine. So ẹ kò ra hard ẹ ti rí little ni mo hard just to tone it down a bit, just little. So now my hard atagugun wá sí. Tẹ́ bá ṣe fẹ́ yẹ kí shawarma yín mi like tí bá ń jẹ shawarma kó máa ta kó ṣe ń wà creamy yẹn náà kó máa, you know, kó máa ta yẹ́rí kó ṣe wá jẹ́ pé kó pọ̀ bẹ́ẹ̀ yẹn kéèyàn máa fi ọwọ́ gbárí pé no. So èmi máa ń like ẹ̀ bẹ́ẹ̀. So ìwọ tó bá rí pé ò fẹ́ kí ata kíní ó lè rọra mú ó dissolve dáadáa nínú omi kó tó dà sí ṣó ti yé yín. Ṣé ti rí nǹkan tá à ń derive at òun lélẹ̀. You be wondering pé àjọbẹ̀ ìṣebẹ̀ àti curry tí mo fi sí. I actually put it down pé torí tí bá wo ẹran yẹn èmi mo kàn mọ́mọ́ fi síbẹ̀ ni because tẹ́ bá fẹ́ marinate ẹran yín àwọn nǹkan tẹ́ máa lò rè but èmi ti bọ ẹran mi ṣó ti yé yín. That's why so hence I'm not going to put mi ò fi curry sínú cream ẹ o mi ò dẹ̀ fi àjọbẹ̀ àbí
iyọ̀ sí ṣó ti yé yín. So nǹkan tó wà ń bí báyìí is ketchup, mayonnaise, white vinegar, which is I said optional, then ata gúgún náà wà optional, ẹni tó bá rí pé òun ò fẹ́ ata ń bẹ̀ ó wà optional. So but eléyìí you can be rest assured that this cream is ó dùn bàjẹ́. Tẹ́ bá ní cooking wine náà kínkínní ẹ̀kan sí. Tẹ́ bá ní what's it called, àwọn míì máa ń go as far as putting sugar, but ketchup tèmi ó dùn. Mo pé ketchup mi máa kan kò ní dàbí kó dùn kò ní, but eléyìí I like the brand, it's very sweet, so I don't need sugar again. So báyìí nǹkan tá máa ṣe ni pé màá wá kó sausage wa, màá kó sí orí iná, màá pan fry fún like 6 to 8 minutes. Mo fẹ́ jẹ́ kó kó golden brown, kóun náà kó jiná dáadáa, kó máa yẹ kí ẹ máa jẹ sausage tútù tó ti yé yín bẹ́ẹ̀ yẹn. So mo ti rọra add òróró díẹ̀ sí láti lè jẹ́ kó dín dáadáa. Ẹ pan fry òun náà. Ẹ pan fry ẹ̀ fún like 5-6 from ẹ máa flip ẹ̀ from side to side so that òun náà máa tó bá ti golden brown, you can rest assured. So now mo ti dín sausage yẹn náà ti rí ó ti golden brown bẹ́ẹ̀ yẹn. So a fẹ́ bẹ̀rẹ̀ tá ṣe máa wrap shawarma wa with all this filling with this filling, that's the chicken àti cream. I wish you can taste this cream, it's so yummy, so creamy. Ẹlòmíì gan tún máa ń da milk sí, but let it be plain, it's for beginners of course. So nísìn cherry shredded carrots wa àti kíní cabbage wa a máa wá ṣe báyìí. Ṣé ti rí? Ẹ máa wá da ẹran àbí chicken yín ẹ dà sí báyìí. Reason tí ó ṣe dákẹ́ ṣe bẹ́ẹ̀ níbi téèyàn bá ń gbé yín lé shawarma, ó ṣe ń gbé yín lé báyìí wọ́n kò ń gbé yín lẹ́ran pé because there are some shawarma that you will buy cabbage lẹ́ẹ̀kan máa jẹ́ kò ń ṣe pé bóyá veggies ò dáa, but èwo ládé máa jẹ gbogbo ẹ̀ bí ẹran. Do you understand? Shawarma mo rà, let me even have a taste of beef and all that. Ẹ ṣáà ti rí, mo ń ṣe layer by layer ni. Chicken wà ńbẹ̀, cabbage, and you can be rest assured like that. So now, a máa wá mú cream yìí. Shawarma cream yìí, ẹ máa wá dì sí báyìí. Ẹ máa dà sí báyìí. As creamy as you want. So ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe fún commercial use or pé large quantity, pé bóyá fún party pé ẹ fẹ́ máa ṣe, ẹ má sáré mix ẹ̀ mọ́. Ẹ má sáré mix cream yẹn lẹ̀ báyìí. So táwọn èèyàn bá ti ń order fún ẹ kò sáré máa mix cream, ẹ kò so that's how it is. So báyìí ni ẹ máa make sure pé ẹ mix ẹ ó wà creamy mọ́ra wọn dáadáa. So this way you know that shawarma ń gún ẹran marry cabbage náà dẹ̀ marry carrot. So with this way lásán you know that a bite of your shawarma is apex. So how creamy do you want your shawarma? This is where it will determine it. So if you want it to be more creamier, you add like this. So bá ṣe máa ń ṣe filling yẹn nìyẹn, kẹ́ mix ẹ̀ mọ́. So tẹ́ bá add the cabbage, carrot, you add your chicken or beef. Don't forget I'm using chicken. You can do you. So now, báyìí la ṣe máa ṣe. Tẹ́ bá ti ra shawarma bread nílé. Ṣé ti rí báyìí? Inú ẹ̀ òun lẹ fẹ́ make sure pé ẹ kó kíní sí. Shawarma bread mi máa ń túká tẹ́ bá ti já báyìí. Tẹ́ bá lè rí tọ̀dọ̀ yín tó bá ya dáadáa fine. Ẹ lè gbé layer by layer báyìí, kẹ́ gbé kan báyìí, kẹ́ gbé báyìí. But this one is thick enough. So àwọn yẹn máa ń fẹ́lẹ́. So tẹ́ bá ya báyìí, ẹ máa gbé layer, but this one is thick. It's just one kíní. So báyìí nǹkan tẹ́ máa ṣe ni ẹ tún mú brush yín ẹ ṣe báyìí àbí bread knife yín ẹ fi pa gbogbo ẹ̀ báyìí so that you know that this shawarma is shawarma yín
ó ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ ẹ fi gba gbogbo etí ẹ̀ lókè ní o ẹlòmíì wàá ra shawarma báyìí wọ́n pé God will forgive you cream tó máa fi sí ẹ̀rọ bóyá kí ló dé you know but you can actually make this gbogbo nǹkan tó parí kìíní yìí o Ọlọ́run á pèsè kò pọ̀ bẹ́ẹ̀ yẹn so buy all this thing keep it in your so ṣe ti rí mo ti coat gbogbo ẹ̀ báyìí ó ti fine bí mo ṣe fẹ́ so now the next thing I will do is I will now add my filling that's the creamy chicken and carrots and cabbage ma wá add ẹ̀ báyìí so some people máa ń gbé láti etí wọ́n máa add ẹ̀ sí báyìí but torí bí wrap kó má lọ ya so ẹ máa feel tọ̀dọ̀ yín máa add báyìí sẹ́lẹ̀ feel ẹ̀ ní àárín ṣètì bó ṣe rọra wá báyìí so báyìí ṣètì rí báyìí so with this way you can be rest assured that you are doing a very nice creamy and tasty shawarma so ẹ máa wá mú hot dog yín so ẹ lè rọra fi hot dog yẹn sáàrin báyìí ọ̀kẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ tó bá jẹ́ méjì ni ẹ máa fẹ́ yọ̀kan báyìí ẹ máa fẹ́ yọ̀kan báyìí if someone order for 2 hot dogs ẹ máa fẹ́ yọ̀kan síbí báyìí ẹ máa fẹ́ yọ̀kan síbí báyìí tó bá dẹ̀ yẹ pé ẹyọ̀kan ni ẹ rọra là láàrin báyìí so tẹ bá ṣe ń bá ẹ tiẹ̀ you are cutting hot dog you are cutting your beef you are cutting your chicken and your cabbage so báyìí a máa wá ṣe báyìí ṣe rí bí mo ṣe rọra mu màá wrap ẹ báyìí mo yẹ sọ fún yín lẹ́ǹkan tẹ bá ti wrap ẹ ṣe bí aṣọ tẹ bá ti gbé ọwọ́ lé báyìí ẹ ṣe báyìí táwọn fílì yín bá ti fẹ́ máa jáde ẹ rọra fọwọ́ yín sí báyìí ẹ tún mu ẹ tún ṣe bí báyìí ẹ cross ẹ báyìí ẹ cross ilé báyìí ṣe ti rí báyìí just like this then like this then like this so our shawarma is ready a máa wá gbé sí inú pan báyìí reason tá a ṣe máa gbé sí pan máa sọ fún yín so I'm going to do that round bí mo kọ́ yín náà ni mo ṣe máa ṣe ilé báyìí náà ṣó ti yé yín so. so nísìn ṣe ti rí pé mo ti sáré coat ẹ bẹ ṣe máa ṣe lélẹ̀ kò ní ra rárá ẹ má máa sáré rush láti wrap shawarma bread if not ó máa bẹ́ẹ̀ ni ó máa ya láàrin so ní báyìí mo ti gbé sí any pan lẹ lè lò provided is non-stick and ẹ fi sí very very low heat so pan tèmi lélẹ̀ máa jẹ́ kó though ó ti heat up there mo ti rọra gbé sórí iná báyìí ṣe ti rí so I feel it fún like 2 minutes underneath then I turn again 2 minutes so each bẹ́ẹ̀ yẹn torí mo fẹ́ yẹ kẹrí báyìí náà ni if not I'll just cover it up but let me let you see like this so kò ní ìdígbẹ́ ẹ̀ cover kó má dẹ̀ ọmọ máa steam out tó máa ṣe omi sí tó ti yẹ yín so leave it like this. Check out for 2 minutes, then I'll turn it to then our shawarma is what is ready to be served. Ready to be served. Ready to be served. Ready to be served. It's just to warm up the bread. Warm up the bread. Warm up the bread. Warm up the bread. Oh, eat. Warm up. Warm up. Warm up. Warm up. Warm up. Warm up. So who are you preparing this shawarma for?
Let me know in your comment section. Whoa. Is he your husband? Is he your father? Is he your mother? Is he your now. So Chetiri, bye. After some minute, I'm going to flip it. Then after that, our shawarma bread is ready. So now Chetiri, bye. So whatever you keep shawarma bread, you go brown dada, leave it. Oh, Chetiri. So bashimaton meteta niye. So it's advisable keposi once together so that I am with timing or even which we care want to lórí so whatever the pay for no let us bear in mind don't go no label. So fún wa pé ma gbóná tàbá ma turn e ó gbóná Chetiri. So the more it takes lórí iná ẹ má yẹ kó jóná jù but if I keep shawarma bread yín kó jóná so you can still leave it but the more it takes lórí iná the longer sweet and also bread yẹn ma wà crunchy ṣe mo tẹ́ bá ń jẹ shawarma mi ma ó tẹ́ fine ó tẹ́ dùn lélẹ̀ so that's it so tẹ́lẹ̀ bá ti ṣe something then we bring out our shawarma and we serve it with juice or any drink of your choice. Any drink of your choice. Any. Get. Any. So that is it. That is how to make our shawarma. It's what? It's all done. Bagam, cooking, mixing it, and filling it. No, it might take time, but bread here just to warm it up a bit. And we are done. Look at our shawarma. Isn't this beautiful? Whoa! Isn't this lovely? Whoa! Isn't this perfect? Whoa! Is this? Oh no. Tomorrow we are. Make sure you recreate it, please, and make sure you subscribe, please. Share my videos. So, how well do you like your shawarma? My shawarma is very tasty, creamy, and yummy. Recreate mo so. Tó bá jẹ́ bóyá bí ẹ fẹ́ pín fún èèyàn méjì àbí mẹ́ta. Ẹ má jẹ́ kó bàjá lọ rárá. One. This is the center. Yes, no cheating. So, ẹ máa mú ọbẹ̀ tó mú. Torí tẹ́ bá lọ mú ọbẹ̀ tó mú, tẹ́ bá ṣe ní press ẹ, gbogbo àwọn feelings yẹn ó lè máa lọ jáde. This shawarma is shawarma. This is looking penguin. It is so beautiful and very easy to make. See our hot dog here. So I can bet you with each bite, there might be carrot, cabbage, plenty cream, and all chicken. Mo lérò pé ẹ enjoy shawarma recipe mi tí mo mú wá fún yín. Lenny, please kindly recreate it and let me know in your comment section. Bóyá ẹ bá bẹ́ẹ̀ àbí ẹ bá bẹ́ẹ̀. Who are you making this shawarma for? Ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Ire o lọ́jọ́ gbogbo. I love you guys.